tó ṣe. Ẹ ká dúpẹ́ fún tó ṣe. Ẹ ká àánú tó pọ̀ bí yan lórí ayé wa, lórí iṣẹ́, nínú ilé wa, nínú ayé nǹkan kan. Ẹ ká dúpẹ́ fún ìrìn àjò yìí láti ìbẹ̀rẹ̀. Ó tún wá mú wọnú oṣù tó parí rẹ̀. Thank him, exalt him. Ẹlẹ́dàá mi ṣú. Ọlọ́run mi ọmọ ṣú. Ẹlẹ́dàá mi ṣú. Ọlọ́run mi ọmọ ṣú. Ẹlẹ́dàá mi ṣú. Ọlọ́run mi ọmọ ṣú. Dúpẹ́ fún tó ṣe. Dúpẹ́. Olúwa ló ṣe. Olúwa ló ṣe. Ọlọ́run bá ló ṣe. Ọlọ́run tó pẹ́ nípa agbára ó ṣe. Ọba tó pẹ́ nípa agbára ó ṣe. Ọba tó pẹ́ nípa agbára ó ṣe. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́ ṣe. Ọba tó ní gbogbo ìmọ̀ lọ́wọ́ ṣe. Ọlọ́run bá ló ṣe. Dúpẹ́ fún orí tọ́lọ́run ṣe. Dúpẹ́ fún orí tọ́lọ́run ṣe. Ẹ ká dúpẹ́ fún orí tí Ọlọ́run ṣe. Ẹ ká dúpẹ́ fún orí tí Ọlọ́run ṣe. Ẹ ká dúpẹ́ fún ètò tó ní fún ayé wa. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ ńlá rẹ̀ ní gbogbo ọ̀nà. Ọba tó ojú tì wá. Ọba tó ayé yọ̀ wá. Jésù ṣe. Ọlọ́run ṣe. Ọlọ́run á fi ọpẹ́ fún. Ọlọ́run á fi ìyìn fún. Ọlọ́run á fi gbogbo ògo fún. Gbogbo ọlá fún ìwọ Ọlọ́run. Gbogbo ọlá fún ìwọ Jésù. Gbogbo ọlá fún orúkọ rẹ̀. We return the glory back to you. Ẹ ká dá gbogbo ògo yẹn padà fún Ọlọ́run yìí. Ẹ ká dá gbogbo ògo padà fún Ọlọ́run yìí. Ẹ ká dá gbogbo ògo padà fún Ọlọ́run yìí. Ọlọ́run ó máa ṣe. Ọlọ́run ó máa ṣe. Ọlọ́run ó máa ṣe. Ọlọ́run mo yìn ọ́ fún orí ńlá. Ọlọ́run mo yìn ọ́ fún àánú ńlá. Ọlọ́run mo yìn ọ́ fún ògo ńlá. Olúwa ló ṣe. Olúwa ló ṣe. Olúwa ló ṣe. Olúwa ló ṣe. Olúwa ló máa ṣe. Olúwa ló máa ṣe. Olúwa ló ṣe. Ẹ ká dúpẹ́ fún ètò lórí ọmọ gbogbo. Thank you for the life of your children. Thank you for your marriage. Dúpẹ́ fún ìgbéyàwó rẹ̀. Thank you for your ways. Ẹ ká dúpẹ́ fún ọ̀nà wa gbogbo. Ọlọ́run Ísírẹ́lì ó ṣe. Olúwa ló ṣe. Yìn ọ́ láàárọ̀ yìí. A yìn ọ́ fún orí rẹ̀. A yìn ọ́ fún àánú ńlá. A dúpẹ́ orí gbogbo. Thank him. A dúpẹ́ orí gbogbo. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ lórí ayé wa. Olúwa ló ṣe. 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 Ìwọ ni gbogbo ọpẹ́ yẹ. Ìwọ ni gbogbo ìyìn yẹ. Ìwọ ni gbogbo ọpẹ́ yìí. Olúwa gbogbo ọpẹ́ padà fún. Gbogbo ìyìn padà fún. Gbogbo ògo padà fún ètò rẹ̀ bàbá. Somebody exalt him. Ẹ ká dúpẹ́ orí yìí. Ẹ ká dúpẹ́ àánú yìí. Àánú tó fi hàn lórí ayé wa. Ọwọ́ orí ọ̀fẹ́ tó fi gbà wá. Ọwọ́ ògo tó fi kó wa lọ́nà gbogbo. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù. Jésù ṣe. Jésù ṣe. Ọba tó jẹ́ àrùn ìfẹsẹ̀ sí. Bẹ́ẹ̀ ni. Ọba tó jẹ́ àrùn ìfẹsẹ̀ sí. Ọba tó pa wá mọ́. Ọba tó pa wá mọ́. Òun pa Ísírẹ́lì mọ́. Ẹni tí kìí tó gbé. Bẹ́ẹ̀ ni kìí sùn. Ọba tó dá wa sí. Fún àwọn ohun tuntun. Fún àánú rẹ̀ sẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọlọ́run ó ṣe o. Ọlọ́run ó ṣe o. Ọlọ́run á yìn ọ́. Ọlọ́run á yìn ọ́. Ọlọ́run á yìn ọ́. Á gbé ọ̀gá. Ọlọ́run á fi ọpẹ́ fún. Ọlọ́run á fi ọpẹ́ fún. Ọlọ́run á fi ìyìn fún. Ọlọ́run á dúpẹ́ fún ohun tó ń ṣe yìí. Olúwa ló ṣe. Ó ṣe ó ṣe ó ṣe ó ṣe. Gbọ́ àdúrà orúkọ Jésù Kristi. Olúwa tàbá wa. Ẹ ká tó dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Fún ètò tọ́lọ́run ní fún ayé wa. Ẹ ká dúpẹ́. Ó ti sọ ètò tó ní wá kí lọ́lọ́run ní fáyé mi. Kí lọ́lọ́run fẹ́ ṣe láyé mi báyìí. Ọlọ́run ti sọ ètò tó ní. Ó ní ètò tó rí ní. Ètò fún ní ìgbẹ̀yìn tó dára. Ẹ ká dúpẹ́ fún ètò rí tó ní yìí. Pé Ọlọ́run mi mo yìn ọ́. Fún ètò rí tó ní fún mi. Èyí tí ó fún mi ní ìgbẹ̀yìn tó dára. Ó yá ọmọ Ọlọ́run sọ́dà àdúrà. Ọlọ́run gbà ló máa ṣe. Ọlọ́run máa yìn ọ́. Fún ètò tó ní. Èyí tí ó fún mi ní ìgbẹ̀yìn tó dára. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Fún ètò tó ní fún ọ. Ọlọ́run ṣe. Olùgbàlà yìn fún ètò tó ní fún ayé mi. Ọlọ́run dúpẹ́ mi. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọlọ́run ò gbé ọ̀gá ọ. Jésù. Fún ètò tó ní fún ayé mi. Èyí tí ó fún mi ní ìgbẹ̀yìn tó dára. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kò yìn bàbá yìí. Fún ètò tó ní fún ìgbẹ̀yìn tó dára. Ọlọ́run mo yìn ọ́. Fún ètò tó ní fún ayé àwọn ọmọ. Èyí tí ó fún mi ní ìgbẹ̀yìn tó dára.
ètò tó lórí iṣẹ́ mi, ètò fún mi ní ìgbà ètò dára. Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ bẹ́ẹ̀, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Lọ́kàn Ọlọ́run fún tí ó ṣe. Ẹ lè má gbóhùn mi, ẹ ṣùgbọ́n ẹ má bàa láyọ̀. Olúwa ohun tó ṣe lónìí, gbẹ́ fún ohun tó ṣe ní ilé mi, gbẹ́ fún ohun tó ṣe lọ́nà mi. Ẹ̀yà sọ́dọ̀ àdúrà Jésù máa ṣe, Jésù ṣe, Olúwa ló ṣe, Olúwa ló ṣe fún ohun tó ṣe ní ayé mi. Ọlọ́run bá ló ṣe fún ohun tó ṣe ní ilé mi. Jésù ṣe fún ohun tó ṣe lọ́nà mi. Jésù tó ṣe ní ayé mi. Olúwa ṣe, Olúwa ṣe, Olúwa ṣe, Olúwa ṣe, Olúwa ló ṣe, ohun tó ṣe lọ́nà mi, ohun tó ṣe ní ayé mi. Olúwa ló máa ṣe, Olúwa ló ṣe, ló ṣe, ẹni ló ṣe, ló ṣe, ohun tó ṣe ní àdúrà yìí ní ayé mi bàbá. Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Jésù, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún ohun tí ó ṣe ní ayé rẹ. Olúwa ló ṣe, ẹni máa ṣe, ló ṣe, fún ohun tí ìwọ Ọlọ́run ló ṣe, fún ohun tó nílé tó fún mi. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀, ẹni máa ṣe, ló ṣe, fún ohun tó ṣe ní ayé mi. Ọlọ́run gbàdúrà bẹ́ẹ̀, Ọlọ́run gbà ló máa ṣe, ó ṣe, ó ṣe, ó ṣe, ó ṣe, ọba ìgbàlà ó máa ṣe, ọba ìwòsàn ṣe, olùgbàlà ó 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 ṣe, Ọlọ́run Ísírẹ́lì ló ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yóò fún ọ ní ohun tó fún ọ ní ìgbẹ̀yìn wọn lé. Jésù ṣe, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ká dúpẹ́ Ọlọ́run fún ìyanu tí ó fi hàn. Ọlọ́run dúpẹ́ fún ìyanu tí ó wà fún àmì lónìí. Olùdókòwò rẹ̀ Olúwa ṣe fún ìyanu ńlá èyí tí Ọlọ́run yóò fi hàn ní ayé mi. Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́. Jésù máa ṣe o, Ọlọ́run gbàdá máa ṣe o, Ọlọ́run ìwòsàn máa ṣe o, fún ìyanu tó fi hàn ní ayé mi, ìyanu tó fi hàn ní ayé àwọn ọmọ mi. Ọlọ́run dúpẹ́ orí bẹ́ẹ̀ pé Ọlọ́run ó ṣeun o, fún ìyanu tó fi hàn ní ayé mi. Ọlọ́run gbà ló máa ṣe, Ọlọ́run gbà ló máa ṣe fún ìyanu tó fi hàn ní ayé mi. Ìyá tí Ọlọ́run yóò tó parí ní ayé mi lónìí. Ọlọ́run gbé Jésù yẹn gbà fún ìyanu tí ó fi hàn ní ayé rẹ, ìyanu tí ó fi hàn lórí iṣẹ́ rẹ, ìyanu tó fi hàn ní ayé ọmọ rẹ, ìyanu tó fi hàn ní gbogbo ọ̀rọ̀ rẹ gbogbo. Olùgbà ló ṣe, Ọlọ́run Ísírẹ́lì ló ṣe, ẹni máa Ísírẹ́lì ló ṣe, ológun jù ló ṣe, olùgbà ló ṣe lórí ayé mi fún ìyanu tí Ọlọ́run yóò fi hàn nínú ilé mi, lórí ayé àwọn ọmọ mi, ní ọ̀nà mi gbogbo. Ọlọ́run gbàdúrà bẹ́ẹ̀ fún ìyanu tí Ọlọ́run yìí èyí tó fi hàn lórí iṣẹ́ rẹ, lórí ọ̀nà rẹ. Olùgbà ló ṣe, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ orí òní, dúpẹ́ orí òní yẹn, dúpẹ́ orí òní yẹn. Ọlọ́run máa ṣe wò, Jésù Ọlọ́run mi máa ṣe wò, ẹni máa ṣe ló ṣe wò, Jésù ṣe wò, Jésù ṣe wò. Èmi ó máa yìn ọ́ o, bàbá.
ó, àwa yóò máa lọ o. Oya, 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 oya o, èmi yóò yìn ọ́ o. Bàbá, oya dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi yóò máa yìn ọ́ o. Alágbára gíga. Èmi yóò máa yìn ọ́ o. Kábíyèsí bàbá mi. Èmi yóò máa yìn ọ́ o. Bàbá abániṣe òbí ọ̀run. Èmi yóò máa yìn kábíyèsí ńlá ọlọ́run náà. Èmi yóò máa yìn ọ́ o. Kò ṣe bàbá mi. Èmi yóò máa yìn ọ́ o. Lórí ilé, lórí ẹbí, lórí ọmọ, ló ṣẹ́ lóko Olódùmarè. Àwa yóò máa yìn ọ́ o. Gbogbo bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ máa tọ́ Olódùmarè bàbá mi o. Àwa yóò máa yìn ọ́ o. Bàbá lórí iṣẹ́ wa o. Bàbá ò ṣe èmi yóò máa yìn ọ́ o. Ìwọ ló gbogbo ọpẹ́, ìwọ ló gbogbo ògo. Àwa yóò máa yìn ọ́ o. Bàbá dúpẹ́ lọ́wọ́ ọba tó ṣàánú fún ọ, ọba tí òjò bàjẹ́, ọba tí òjò bàjẹ́ fún ayé rẹ. Òun náà mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Burú oṣù ọba tí òjò bàjẹ́ fún mi, ọba tí òjò dojú délẹ̀. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọ̀tá àrò Ọlọ́run ni ò gbà. Mo fẹ́ kó dá ọpẹ́ padà fún ẹni tó lọ́pẹ́ yìí o. Ẹni tó ní gbogbo ògo yìí, ẹni tó ní gbogbo ìyìn yìí, ẹni tó ní gbogbo ògo yìí lọ́wọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pọ̀ nípa àtàgbà. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pọ̀ nípa àtàgbà. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pọ̀ nípa àtàgbà. Mo fẹ́ kó fìyìn fún Ọlọ́run alààyè. Jésù ṣe. Ọlọ́run mi ò mọ̀ ṣe. Ọlọ́run mo yìn ọ́. Ẹni máa ń ṣọ́ọ̀lì mo gbọ́ ọ̀gá. Ìwọ tó pọ̀ nípa àtàgbà. Ìwọ tó ní gbogbo agbára lọ́wọ́. Ìwọ tó ní gbogbo ìyìn lọ́wọ́. Ọlọ́run máa ṣe o. Èmi ò yìn ọ́. Èmi ò dá ọpẹ́ padà fún ọ. Gbọ́ àdúrà lórí Jésù Kristi. Olúwa wá jẹ́ ká sọ fún Jésù. Gbogbo ẹ̀ṣẹ̀ mi tí ó ń jẹ́ kí n má rí ọ, wá dáríjì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tó ń jẹ́ ká ayé mi kó wọnú ògo yìí. Gbogbo ẹ̀ṣẹ̀ tó ń jẹ́ ká agbára rẹ fàn lórí ọ̀rọ̀ mi sẹ́. Ẹ porúkọ Jésù bí tẹ́ wa. Ọlọ́run dáríjì mí. Ẹ̀jẹ̀ kó pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́. Olúwa dárí àṣírí mi jì, gbogbo àṣírí mi gbogbo. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. All my sins, oh God. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Olúwa dárí. Olúwa dárí. Olúwa dárí. Olúwa dárí. Olúwa Ọlọ́run sọ́dàdúà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọba tó pọ̀ nípa àtàgbára. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Olúwa dárí. Lórúkọ Jésù. Olúwa dárí. Olúwa dárí. Ẹ porúkọ Jésù. Makali makusa tiri musandia. Orukatiri mukusha tiri mukukrada kaba. Nínú orúkọ Jésù dáadáa. Olúwa dáríjì mí. 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 Gbogbo ẹ̀ṣẹ̀ mi. 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 Olúwa dáríjì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Olúwa dáríjì mí. Ẹ pe orúkọ Jésù. Gbogbo ẹ̀ṣẹ̀ mi. Ẹ pe Jésù dáadáa. Ẹ pe Jésù. Gbogbo àṣírí mi bàbá. Ẹ mọ́ dáríjì. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí n rí ìwọ Ọlọ́run, tí ò jẹ́ kí n rí ọ, tí ò jẹ́ kí o fọwọ́ agbára rẹ mọ́, tí ò jẹ́ kí ògo rẹ rí ọ̀rọ̀ mi. Ẹ pe orúkọ Jésù. Gbogbo jẹ́ ògo rẹ fà lórí mi, lórí ayé àwọn ọmọ mi sẹ́. Ẹ pe orúkọ Jésù. Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Ọlọ́run ńlá ló gbàdúrà. Orí ìdáríjì wà lọ́wọ́. Olúkàdé má bẹ̀rù rẹ̀. Olúwa dáríjì mí. Jẹ́ rí àánú rẹ gbà. 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 Àánú rẹ kó ṣàn lórí ayé mi. Àánú rẹ kó ṣàn lórí ilé mi. Àánú rẹ kó ṣàn ní ayé àwọn ọmọ mi. Mo lọ́n gbàdúrà kó bèrè fún àánú Ọlọ́run. Pé kí àánú Ọlọ́run kó fọ́. Olúwa ṣàánú fún mi.
ó ní ìbùkún lọkùnrin náà tí Ọlọ́run ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn. Ẹ pe orúkọ Jésù. Dáríjì mi ẹ̀ṣẹ̀ mi gbogbo mo ṣẹ̀ sí ọ. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ẹ pe orúkọ Jésù. Olúwa yọ́nú sáyé mi. Ayé mi lórí àánú ńlá rẹ gbà. Ẹ kò pe orúkọ Jésù mi tó wà. Olúwa yọ́nú sí iṣẹ́ mi. Kò ń ṣe ìyọ́nú àgbà, ìyọ́nú Ọlọ́run ni. Ìyọ́nú àgbà ò lè ṣe kankan. Kò jẹ́ ká gbà yọ́nú sí ọ. Ìyọ́nú Ọlọ́run ni o. Olúwa yọ́nú sí ayé mi lónìí. Olúwa yọ́nú lórí iṣẹ́ mi. Kí gbogbo kó bọ́ sípò fún mi. Olúwa yọ́nú lórí ayé àwọn ọmọ mi. Kí gbogbo kó bọ́ sípò fún ayé mi. Olúwa yọ́nú lórí iṣẹ́ mi. Kí gbogbo kó bọ́ sípò fún ayé mi. Ó yá sọ́dàdúà orúkọ Jésù. Ẹlẹ́mọ Ísírẹ́lì yọ́nú sí mi. Ẹlẹ́mọ Ísírẹ́lì yọ́nú sí mi. Ẹlẹ́mọ Ísírẹ́lì yọ́nú sí mi. Olúwa yọ́nú sí mi. Olúwa yọ́nú sáyé mi. Olúwa yọ́nú sí iṣẹ́ mi. Olúwa yọ́nú sí ilé mi. Olúwa yọ́nú sí ọ̀nà mi. Ẹ kú orúkọ Jésù. Olúwa yọ́nú sí mi. Ọlọ́run lánàá gbàdúrà pé kí Ọlọ́run kó yọ́nú sí ọ. Kí iṣẹ́ yẹn kó gba àtúnṣe. Pé kí Ọlọ́run kó yọ́nú sí ọ. Kí ilé yẹn kó gba àtúnṣe. Kí Ọlọ́run kó yọ́nú sí ẹ. Kí ọ̀nà rẹ kó gba àtúnṣe. Kí Jésù kó yọ́nú sí ọ. Ẹ kú orúkọ Jésù. Olúwa yọ́nú sí mi. 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 Ẹ kú orúkọ Jésù. Olúwa yọ́nú sí ayé mi. Olúwa sí ayé mi. Olúwa yọ́nú sí iṣẹ́ mi. Olúwa yọ́nú sí ọ̀nà mi. Ẹ kú orúkọ Jésù màmá. Pé Jésù dáadáa. Pé kí Ọlọ́run kó yọ́nú sí ọ. Kí ìgbọ̀tún kó wọlé tọ̀ wá. Olúwa yọ́nú sí mi. Kí ìgbọ̀tún kó wọlé tọ̀ ayé mi wá. Olúwa yọ́nú sí ilé mi. Ọlọ́run lánàá gbàdúrà. Ní orúkọ Jésù. Olúwa yọ́nú sí mi. Ní orúkọ Jésù. Màtó kòrò sékèlébọ̀. Ẹ kú orúkọ Jésù. Olúwa yọ́nú sí mi. Ní orúkọ Jésù. Ó màkàndà làbà sẹ́ńtòlábọ̀. Màkórè màkóso tólímà. Màtólímà sẹ́ńtẹ̀lébọ̀. Ẹ kú orúkọ Jésù. Olúwa yọ́nú sí mi. Ọlọ́run lánàá kó gbàdúrà. Olúwa yọ́nú ayé mi. Sọ fún Jésù sẹ́. Pé kó yọ́nú sí ọ lónìí. Olúwa yọ́nú sí mi káyé mi wúrà àánú gbà. Kí ọ̀rọ̀ ayé mi kó bọ́ sí. Ẹ kú orúkọ Jésù. Lórúkọ Jésù. Makatali makaba. Orúkọ Jésù. Makaraba kasakabo. Makaraba. Makorubu santelebo. Makalaba sentelebo. Makandelebo santelebo. Ẹ orúkọ Jésù. Oya. Olúwa yọ́nú sí mi. 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 Masotori masantelebo. Orúkọ Jésù dáadáa. Sọ fún Jésù. Olúwa yọ́nú sí mi. Olúwa yọ́nú sí mi. Yọ́nú sí mi. Makala bakala. Orúkọ Jésù. Olúwa yọ́nú sí ayé mi. Orúkọ Jésù dáadáa. Ní orúkọ Jésù. Olúwa yọ́nú sí mi. Olúwa yọ́nú sí mi. Olúwa yọ́nú sí mi. Orúkọ Jésù. Yọ́nú sí ayé mi. Olúwa yọ́nú sí ayé mi. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Olúwa dáṣọ àṣírí bò ayé mi. Ojúmọ́ dò tì mí. Bí bọ́tà ṣe rò kó mọ́ ìjòrí bẹ́ẹ̀. Gbáà lè ṣe fẹ́ yí ọ̀tá. Gbáà lè fẹ́ yí ètò ọ̀tá dànù. Nípa kékeré Ọlọ́run. Olúwa yọ́nú sí ayé mi. Olúwa dá sọ̀rọ̀ ayé mi. Má jòjó tì mí. Ó yẹ ọmọ Ọlọ́run lánàá ó gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Olúwa dá sọ̀rọ̀ ayé mi. Má jòjó tì mí o. Ní o abániṣe bá mi dá sọ̀rọ̀ ayé mi. Má jòjó tì mí. Ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run. Pé kí Ọlọ́run ní orúkọ Jésù. Màkàdà bàbàbà. Olúwa dá sọ̀rọ̀ ayé mi. Má jòjó tì mí. Ó yá. Màkàndà làbàkà sóńtòlébò. Màtórí màsóńtòlébò. Orúkọ Jésù. Laprendo sóńtòlé màkàyàbà. Mọ́lọ́run lánàá ó gbàdúrà. Olúwa dójú tí Olúwa. Má jòjó dá sọ̀rọ̀ ayé mi. Má jòjó tì mí. Màsótò kóra sékèlébò. Màtórí màsáńtòlé mọ̀kòtàlábò. Màtórí màkósótòlé bùkàbà. Màtórí karaba yìí kàbà. Rapasóńtòlé bùkàbà. Ọmọlọ́run lánàá ó gbàdúrà. Orúkọ Jésù. Màsótòlé màsékèlébò. Màkàtàlábà séńtèlébò. Màtórí màkóra bàkàbà. Olúwa dá sọ̀rọ̀ ayé mi. Má jòjó tì mí. Ẹ pọ orúkọ Jésù. Olúwa dá sọ̀rọ̀ ayé mi. Nàkàtàlé màsótòlébò. Ẹ pọ orúkọ Jésù.
Olúwa dá sọ̀rọ̀ ayé mi ní orúkọ Jésù. Olúwa dá sọ̀rọ̀ iṣẹ́ mi. Ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run. Makandalabakaba, masontole makayabo, masantelebo, masontole mokoraba. Olúwa dá sọ̀rọ̀ ayé mi. Masekelebo, nikatalabo kaba, akatelebo sabo, matalabakabo, masotole bakaba. Orúkọ Jésù, Olúwa dá sọ̀rọ̀ ayé mi. Masantelebo, masekelebo santelebo, makatalabo kalaba, laparo sekelebo. Orúkọ Jésù, Olúwa dá sọ̀rọ̀ ayé mi. Masontole bakaba, ẹ gbàdúrà, lakoro sotolebo, matakalabakaba, masontole makabo. Ẹ kú orúkọ Jésù, Olúwa dá sọ̀rọ̀ ayé mi. Ní orúkọ Jésù, Olúwa dá sọ̀rọ̀ iṣẹ́ mi. Olúwa dá sọ̀rọ̀ ayé ọmọ mi. Olúwa dá sọ̀rọ̀ ọ̀nà mi. Má yòókù ó tì mí gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá sọ fún Ọlọ́run, gbogbo ẹ̀tọ́ ayé mi tó bọ́ wá, Olúwa gbà jáde. Ó ti ń bèèrè láti jọ́ yìí. Ẹ sì sọ pé kó ṣẹlẹ̀, tí fẹ́ kékeré kó kúrò ń bẹ̀. You have been praying, you have been asking that Lord should remove those things. Ẹ sọ fún Jésù, ní gbogbo ẹ̀tọ́ ayé mi tó bọ́ wá. Ìbéèrè rẹ̀ níwájú Ọlọ́run tí ayé ní kò ní gbà. Tí ogun lè sọ pé kò lè ṣeé ṣe o. Ní orúkọ ìbéèrè rẹ̀ níwájú Olúwa. Èyí tó ti rán sí ọ̀tá ayé sọ pé kò ní tẹ̀ ọ́ lọ́wọ́. Wọ́n rán sí Daniel. Ológun Pàṣẹ sọ pé kò ní tẹ̀ Daniel lọ́wọ́. Ẹ pe orúkọ Jésù dáadáa. Gbogbo ẹ̀tọ́ mi tó bọ́ wá. Gbogbo ẹ̀tọ́ ọmọ mi tó bọ́ wá. Ìwòsàn mi o. Ní orúkọ ògo mi ni. Ọlọ́run gbà jáde. Ó yẹ màmá ńlá gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Gbogbo ẹ̀tọ́ mi tó bọ́ wá. Ẹni máa Ísírẹ́lì gbà jáde. Ó yẹ màmá ńlá gbàdúrà. Nípòrò sòtó lè máa kúra bàgàbà. Ẹ sọ fún Jésù. Làpòrò sántẹ̀lẹ́bù kápá. Sọ fún Jésù dáadáa. Ó yá. Ẹ̀tọ́ mi tó bọ́ wá. Olúwa gbà jáde. Ẹ̀tọ́ mi tó bọ́ wá. Àṣeyọrí mi tó bọ́ wá. Àṣeyọrí tó yẹ kó tí nájọ́ yẹn o. Ẹ̀tọ́ mi tó bọ́ wá Olódùmarè. Olúwa gbà jáde. Ibi tó wá bọ́ sí Olúwa lọ jáde fún mi o. Ìwọ tó ní kí n bì lọ́wọ́ rẹ ni mo ké pè. Gbogbo ìyanu tí mo retí tí o ti farahàn nígbà tó gbàdúrà. Gbogbo ìyanu tó ti ń retí. Èyí tí o ti farahàn. Gbogbo ògo tó yẹ kó ti ní. Ìta ìsọ pé òun ní nẹ. O ti gbàdúrà, o ti gbàwẹ̀. Ó yá. Ẹ̀tọ́ mi tó bọ́ wá. Ẹlẹ́dàá mi gbà jáde. Olúwa 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 gbà jáde. Ẹ pe orúkọ Jésù. Olúwa gbà jáde. Ẹ sọ fún Jésù sẹ́. Olúwa gbà jáde. Ayi makura basaila. Makondele boko parusada. Gbogbo ẹ̀tọ́ mi tó bọ́ wá. Gbogbo ẹ̀tọ́ ayé ọmọ mi tó bọ́ wá. Ọlọ́run gbà jáde. Olúwa gbà jáde fún mi. Olúwa gbà rẹ̀ mi jáde o. Olúwa gbà ògo mi jáde. Somebody pray. Can you pray that prayer? Ẹ gbàdúrà sọ fún Ọlọ́run. Mo ní kí Ọlọ́run kó gbà jáde. La paro sontole bakupa yaba. Rapandole masintelebo. Sọ fún Jésù. Gbogbo ẹ̀tọ́ ayé mi. Gbogbo ẹ̀tọ́ ayé ọmọ mi. Gbogbo ẹ̀tọ́ ayé mi. Gbogbo ẹ̀tọ́ ayé mi. Gbogbo ẹ̀tọ́ ilé mi. Gbogbo ẹ̀tọ́ iṣẹ́ mi. Ètò bọ́. Gbogbo àgbéga tó yẹ kó ti ní. Ètò ò tí ì rí gbà. Ìwòsàn yẹn. Ní orúkọ àṣeyọrí yẹn. Ètò bọ́. Ọ̀nà àbáyọ yẹn. Ètò bọ́. Ẹ pe orúkọ Jésù. Olúwa gbà jáde. Ẹ sọ fún Ọlọ́run alààyè. Gbogbo ẹ̀tọ́ mi. Ètò bọ́. Gbogbo ẹ̀tọ́ ayé mi. Ètò bọ́. Gbogbo ẹ̀tọ́ ilé mi. Ètò bọ́. Ẹ sọ fún Jésù. Olúwa gbà jáde. Sọ fún Jésù gbà jáde. Wá ire ayé mi láwárí. Ẹ gbàdúrà sẹ́. Olúwa Ọlọ́run alààyè. Wá ire ayé mi ní àwárí. Sọ fún Jésù. Olúwa wá ire ayé mi ní àwárí. Ẹ sọ fún Ọlọ́run. Gbogbo ẹ̀tọ́ mi tó bọ́ wá. Gbogbo ìyanu tó yẹ kó tó ní tẹ̀ lọ́wọ́. Ìtí ayé ò yọ̀ǹda fún ayé rẹ. Ìtí ayé ò yọ̀ǹda fún ayé ọmọ rẹ. Olúwa wá jáde. Olúwa wá ẹ̀tọ́ mi jáde fún mi. Olúwa gbà jáde. Ire mi tó jáde wá fún mi. Gbọ́ àdúrà. Lórúkọ Jésù Kristi. Olúwa wá. Ẹ pe orúkọ Jésù. Lójú ọ̀tá mi, Olúwa fi ọ̀rọ̀ mi ṣe ìyanu. Ọ̀rọ̀ mi ló já sọ́pẹ́ o. Ẹ pe orúkọ Jésù. Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi kó já sí ọpẹ́. Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi kó já sí ọpẹ́ fún mi. Ẹ kó orúkọ Jésù dára mi tó wà sẹ́. Olúwa Ọlọ́run máa láàyè. Jẹ́ kí ọ̀rọ̀ ayé mi kó já sọ́pẹ́ fún mi. Ẹ kó orúkọ Jésù dára. Olúwa jẹ́ kí ọ̀rọ̀ ayé mi kó já sí ọpẹ́ fún mi. Ó yẹ ọmọ Ọlọ́run sọ gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Let your own hand with thanksgiving.
ọ̀rọ̀ mi kó já sí ọpẹ́. Somebody pray. Ọ̀rọ̀ ayé mi ló já sí ọpẹ́. Somebody pray in the name of Jesus. Ask the Lord that your own should end in testimony. Your case should end in testimony. Ọ̀rọ̀ ayé mi ló já sọpẹ́. Ọ̀rọ̀ ayé ọmọ mi sọpẹ́. Kò gbúdọ̀ bàjẹ́. Kò gbúdọ̀ bàjẹ́. Ẹ kú orúkọ Jésù. Kò gbúdọ̀ bàjẹ́. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa fẹ́ kó gbàdúrà sẹ́. Kò sọ Ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ mi já sọpẹ́. Mo ti rí bí tí yẹn ti gbàdúrà. Pé bá àdúrà ò gbà, Ọlọ́run just allow certain things to go. Pé bá àdúrà kì í gbà, àdúrà máa ń gbà, ṣùgbọ́n Ọlọ́run máa ń jẹ́ kí nǹkan mi kò ṣe. Akọ̀já kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Mo sẹ́ni tó máa mú sí. Wọ́n pé Ọlọ́run, you can't fight with God, you can't battle with him. Akọ̀gbà kankan láyè pé kò ṣẹlẹ̀. A sì gbà kan láyè, a sì yẹ lómi òkú òun ewu yẹn. Hello. Ayọ̀ ọ̀nà jáde, mo ti gbà mí. Tí n bá I don't know. Bàmí tí n bá gbàdúrà bákan ti gbàdúrà díẹ̀. Mo ti ń gbàdúrà àjùmọ̀tẹ́ nìkan ń gbàdúrà jọ̀kan. À ń gbàdúrà. Mo ní ìgbàgbọ́ yẹn lọ. Ní àṣẹlẹ̀. Yóò dèbí náà máa ń sọ̀rọ̀ ní ìgbàgbọ́. Tí àmì yẹn bá ti wá jáde bákan ti rí àmì yẹn. Kí leléyìí? Akọ̀ wá mi mo bí kí ni akàtà ti wá ni. Tí bá ti rí àmì yẹn máa ṣàbẹ̀. Kí ni yìí? Irọ́ ni mo kí ni yìí o. Ibùdó mo ti sọ pé ó ṣẹlẹ̀. Àmì yẹn bá ti jáde. Mo ti mọ̀ pé nǹkan mi lọ́lọ́run sọ lórí ẹ̀ nìyẹn o. Nítorí ìjọ kan náà wọ́n pa mo ní kí ni yìí ò lè bọ́ sí. Mo ní pé èmi náà sọ̀rọ̀ pẹ̀lú ìgbàgbọ́. Ó máa ṣe. Ṣùgbọ́n gbà tí àmì yẹn tí mo ti rí gbà tó wá mo ní kí lè léyìí. Kí ni yìí ò lè bọ́ sí náà. Kò sì bọ́ sí náà lóòótọ́. So ó sì máa yàgbẹ́ ní pọ́nú àkàdé aláwẹ̀. I will just let it go like that. Ṣùgbọ́n tó wá máa ṣe ìyá àmọ̀ yóò ṣe. Ẹ àpòrúkọ Jésù jẹ́ kí ọ̀rọ̀ mi já sọpẹ́ fún mi. Lábẹ́ bó ṣùdẹ̀ kó rí olú ọlọ́run àlàyé. Kò sí ẹni tó máa ọlọ́run sí. Mi ò rí ò ṣe báyìí. Ṣùgbọ́n Olúwa jẹ́ kí ọ̀rọ̀ ayé mi já sọpẹ́ fún mi. Olúwa jẹ́ ó já sọpẹ́ fún mi. Má jẹ́ ojú ó tì mí. Má jẹ́ orí bí ọ̀tá ṣe rò ó. Ẹ pe orúkọ Jésù gbogbo ènìyàn. Ẹ sọ má jẹ́ orí bí ọ̀tá ṣe rò fáyé mi o. Olúwa mú mi borí. Olúwa mú mi ṣẹ́gun. Ó ti ṣẹ́gun. Mú mi borí. Olúwa mú mi ṣẹ́gun. Olúwa mú mi borí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìjẹ́ náà ṣiṣẹ́ pọ̀ fún rere. Bẹ́ẹ̀ ni tọ́lọ́ bá sọ pé ó máa ṣiṣẹ́ pọ̀. There's something. Because God have a reason. God have a reason of doing things. Ṣùgbọ́n ọgbà mi Ọlọ́run á dẹ̀ dìde gbà àní kò ní sí wàhálà. Mo ti tọ́lọ́ sọ fún mi pé má wọrí. Tí kìíní ẹ bá ṣẹlẹ̀, mo fún ẹ lóore ọ̀fẹ́ kó lọ ṣe nǹkan tó wù ẹ́. Wà á dẹ́ síbò ìjọba Ọlọ́run. Pé kó máa lọ kó tì máa sì mọ́ kó máa lọ. Ìfọyọ́sọ ìyá Ọlọ́run nìyẹn pé àní kí n tí mo sọ fún ẹ tó bá ṣẹlẹ̀ pé tó bá rí bẹ́ẹ̀ bó ṣe rí yẹn kò sì rí bẹ́ẹ̀ Sátánì dẹ̀ gbógun bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run dìde ó dótò ọ̀rọ̀ rẹ̀ o. I've seen God in that way and I've seen God in the other way. So we just let things go. And má jù Ọlọ́run ṣàánú mi ní. Mo sì bí tí wọ́n ti máa yí nǹkan padà nígbà tí yẹn bá kéde tí yẹn bá dìrọ̀ mọ́ tí yẹn gbà mú tí yẹn dìrọ̀ mọ́. Ẹ pe orúkọ Jésù. Ìwọ àánú wá ṣògo lórí ọ̀rọ̀ ayé mi. Ìwọ àánú wá ṣògo lórí ọ̀rọ̀ iṣẹ́ mi. Oyá orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ìwọ àánú wá ṣògo lórí ọ̀rọ̀ ayé mi o. Ó sọ fún Ẹsíkáyà pé yóò kú. Ó sọ pé ó ní kó tó lọ pé kò lè kú mọ́. Ẹ pe orúkọ Jésù. Ó sọ fún Éhábù pé yóò kú. Éhábù tún kéde pé kò lè kú mọ́. Ní kábàásẹ́ kó ra bàkáyà. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Éhábù gbàgbọ́. Ṣùgbọ́n Ọlọ́run dáwọ́ ẹkún yẹn dúró. I expected things to work in his way. Ṣùgbọ́n Éhábù gbọ́ ìran Ọlọ́run ṣiṣẹ́ mọ́ra. Lórúkọ Jésù àánú yóò fọ̀ fún ayé rẹ̀. Next week, speak over your life. In Jesus' name we pray. I'm actually little Bible study tonight. I'll ask a question for the redeemer. How many of you that you believe that Old Testament
So I will give you the scripture. Only the moving so. But then you got my suffering. But I want to let you know understanding of the scripture of the word of God. How many of you believe that the Old Testament yẹn náà agbára gan ju New Testament lọ? Bí àwọn Psalm, because màá ní kẹ̀kẹ́ àwọn Psalm tán, but mo fẹ́ kẹ́ ní òye because mo ti gbé ṣe ka Psalm nígbà 20, ka Psalm nígbà méje, come on. Èèyàn mélòó ló gbàgbọ́ pé Old Testament yẹn kò sí bọ́ọ̀lù nípa Old Testament ló ń gbàgbọ́ gbogbo ẹnu wá gbà ta ló believe pé Old Testament ó ju New Testament lọ? Ẹ dáhùn ló dáká kẹlẹ sọ kẹtẹ fẹ́ sọ fún mi ní o ó láwọn iṣẹ́ kan tẹ máa ṣe inú àgbà tá fẹ́ gbà yìí tí mo fẹ́ sọ fún yìí mo fẹ́ kí ẹ ní òye ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Ta ló gbàgbọ́ pé Old Testament ó ní agbára ju New Testament lọ? Mi ti rí. Maybe you don't understand the question. How many of you believe that this Old Testament is more powerful, there's more vengeance of prayer more than New Testament? Ẹni ọkàn dídá mi lóhùn, are you not listening? Èmi ní ìgbàgbọ́, òkè sọ ẹni ìgbàgbọ́ pé Old Testament lágbára ju New Testament lọ. I've seen people say believe, I see people say yes, yes. Ìwọ. So it's yes. So Old Testament lágbára ju New Testament lọ. So Olúwa fìjà fún àwọn tó ń bá mi jà, Olúwa dànù, ìyẹn ní agbára wà. Okay. Now just open your Bible to scripture. What is the verse of me? Okay, open your Bible to Hebrews chapter 8, verse 7. Hebrews chapter 8, verse 7. Only the verse sọ àwọn kan tẹ máa ṣe inú àdúrà àfẹ́ gbà. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ ní òye ọ̀rọ̀ Ọlọ́run dáadáa. Ní ká máa kọ́ gbàdúrà tí ò ní mọ̀ kankan dáadé wá. Hallelujah. The Bible told us in that Hebrews chapter 8, verse 7. For if the first covenant had been faultless, then should no place have been sought for the second. Ó ní májẹ̀mú tí àkọ́kọ́ tí ò bá ní ìdí a little bit fault and ní a second covenant. Remember the Old Testament and the New Covenant. Listen, I want to let you know that both of them is the scripture ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ẹ̀. But under New Covenant power, only about to májẹ̀mú old one lọ. Why? Because the blood was shed for us. Ọ̀pọ̀lọpọ̀ táwọn rí pé bàtà bá rí pé Ọlọ́run fìjà táwọn fún jáwéjà tí báwo lọ́lọ́run òkè wá ń ṣe in that manner anyhow tẹ́ pé Ọlọ́run máa ń judge yàn, Ọlọ́run máa ń pààyàn tó máa ń ṣe bó ṣe ń ṣe tẹ́tẹ̀lẹ́ tó máa ń fi ìdájọ́ kíákíá because the blood is not shed already. Now, is under the grace, we are under a new covenant we call the covenant of grace, where Jesus Christ gave himself. Jesus fi ara rẹ̀ jì. Gbogbo ẹni ọ̀rọ̀ Ọlọ́run, he has power, kò lose power. But we are under a new covenant. Only tí old covenant tí ò bá ní ìdíbàjẹ́ will not have. What is that thing? Because old covenant is about the law. And when there is law, it reveals your faultless. It reveals your fault. It reveals who you are. Òfin ó máa ń fi weakness yàn ní òfin ní agbára under that law. Ohun tí òfin ò lè ṣe pé ẹ má ṣe lè ohun ni Jésù wá ṣe fún wa. Ohun tí òfin ò lè ṣe ohun ni Jésù wá ṣe fún wa through his blood for us under new covenant. So there's ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ ó ní agbára. But one thing, certain things have been fulfilled in the New Testament. Certain things has been fulfilled that you don't do it anymore. So there's no sacrifice except the sacrifice of Jesus Christ. And the sacrifice has been complete totally through the Lord. So ọ̀rọ̀ Ọlọ́run náà ní méjèèjì kò sí nǹkan ọ̀bẹ. Ṣùgbọ́n ẹ máa wò pé sáàmù yẹn ló lágbára ju Máàtì yẹn lọ. Ọ̀rọ̀ Jésù, you see the word I speak is power. Ọ̀rọ̀ Jésù sọ is power. Jesus fulfilled those things in him. So ẹ máa wò pé kan lágbára. Ṣùgbọ́n now a covenant of Christ now under covenant is covenant of grace. Ibi tí àánú wà nìyẹn. And ibi tí àánú bá ti ń ṣògo orí ọ̀fẹ́ pọ̀. So if you got a scripture, so when I'm going to give you a scripture, are you going to pray with it? So don't think then when you can hallelujah. So I'm going to give you
I'm going to give you what you're going to do. Number 1, Psalm 20. So I fún mi Psalm yẹn. Kò sí ọ̀tọ̀ tó ń jọ bẹ́ẹ̀ pé agbára. Psalm wà nù Matthew. Agbára wà nù ó wà nù Luke. Ó wà ọ̀rọ̀ Jésù ó wà is the word of God. Kò jẹ́ pé Psalm sọ pé fìjà fáwọn tó bá jà pa wọ́n dànù. Yẹn fọ́ wọn lórí, fọ́ wọn lójú, fọ́ wọn lẹ́sẹ̀. Ìyẹn ni pé Ọlọ́run gan ní kò ní dáhùn bẹ́ẹ̀ tí ń sọ yẹn. Torí ẹ̀jẹ̀ Jésù náà kú fún wọn. O lè fi pé ẹgbàá èèyàn gbàdúrà tó gbà ẹ̀lò ẹni àtúkù kò lè kú bẹ́ẹ̀ yẹn torí orí ọ̀fẹ́ náà wà fún. Hallelujah. So Psalm 20 and Psalm 75. Psalm 20 and Psalm 75. Hold it, ẹ̀kọ́ it will going to work for us in this prayer. Tàfẹ́ gbàdúrà yìí, wọ́n ti pé ẹ máa gbàdúrà àwẹ̀ látàárọ̀ yìí. And we're going to do night prayer. Ìṣòro láti wà. So I'm explaining to you. And èkejì, olùmọ̀fẹ́kẹ̀ tó wà ní pé oríṣiríṣi tẹ́ mú wá yẹn ní agbára wà nù Ọlọ́run. Wọ́n pé sometimes I wonder, èmi ọkọ máa ń bèrè pé kí ló dé? I know. Ìgbàgbọ́ káàkiri yàtọ̀ síra wọn. So I'm probably saying this to you, maybe to the me, but I don't know. So Psalm 20, 75. Èkejì, get your old picture and your new picture. Get your old picture. Picture tẹ́ni tẹ́tẹ́lẹ̀. Picture tẹ́ni. Ìwọ náà ni. Ilé tó ti àtẹ́lẹ̀tẹ́lẹ̀ àti tó jẹ́ a new one. Ìkíni nìyẹn. Ìkejì, ohun méjì ni Ọlọ́run sọ, májẹ̀mú iyọ̀. Mo sọ pé I told you before. Ohun méjì mo ti sọ fún yín tẹ́tẹ́lẹ̀. Now you start to put to use now. Now, májẹ̀mú iyọ̀. The covenant of salt. Ó wà ní Ọlọ́run sọ fún àwọn Israẹli pé tó bá ń bọ̀. That you have a covenant of salt with him. That they sprinkle the covenant, that salt upon what God, that offering before him. So God had a covenant of salt. Jésù náà pè wá ní iyọ̀ ayé ìkíní àti kejì oyin. You speak of your of the good things of your life. Get those things, your old picture and your new picture. Picture tẹ́lẹ̀. I know many of you. Dúrà yẹn. Bí ọ̀rọ̀ bí ẹbọ ni. Hallelujah. Kò sádùúrà tí o gbà tó. You don't have to bring the picture kọ́lọ́run tó dá. I'm just letting you know understanding of the scripture. Torí ọ̀pọ̀lọpọ̀ lápẹ́ kí lẹ́lẹ́ kí báàlẹ̀ kí ṣe máa ṣe. Ẹ̀kẹ́ ni wàá lọ ṣe. Báà lọ ṣe jẹ́. So ọ̀n tí wọ́n bá sọ ọ́nà ọ̀bẹ̀rẹ̀ kẹ́lẹ́ mi tó bí pé àdúrà yẹn nǹkan ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ti mọ̀ yẹn. Ìtọ́sọ̀rọ̀ ìṣàlùkọ́ lọ gbẹ́bọ. Ẹ̀sẹ̀ ṣiríṣiríṣi. So ọ̀pọ̀lọpọ̀ kò ní fi gbàgbọ́ ẹ̀ka ẹ̀kọ́ gbàdúrà fún mi bí arákùnrin ó wá síwájú wòlíì yẹn ó ní pé kó lọ wẹ̀ lódò. Mo rò pé ó máa ṣe nǹkan mi tó yàtọ̀ pé mi lọ wẹ̀ lódò ni gbé tó fi ọ̀nà sí Ọlọ́run gbàgbẹ́. So ìkíní tí yẹn bá wá síwájú Ọlọ́run, you must have a pure heart. But as God instructs you, just follow it, but don't expect certain things that it's going to work. Pé tí bá ṣe lè èkó ìpọ́nlọ́run ò ní rìn bẹ́ẹ̀ á rìn bẹ́ẹ̀ torí ìgbàgbọ́ rẹ̀. But I'm just trying to have the clear understanding because I've seen that this is what's going on. I'm still near bashing and be able and you can wọ́n bí pé àdúrà yẹn bẹ́ẹ̀ ni okay ẹ̀ka sáàmù gbà méje ẹ̀dúró sókè ẹgbẹ́sẹ̀ sókè kẹsọ̀ nígbẹ́ àgbẹ̀gbẹ̀ nígbẹ́ àyàn. Agbára wà nù àdúrà gbà pẹ̀lú ìgbàgbọ́ wo bá ka sáàmù 35 tí o bá ní nǹkan kan ọba níṣẹ̀lẹ̀ kò níṣẹ̀lẹ̀. Hallelujah. So we have any covenant in Christ and never the water. So the word of God alone, the Bible says every scripture is the breath of God. But now is now how to apply it. How to apply that word that will work for you. So what we're going to do, we're going to follow the step. I want scriptures move for you. It's just to pray, not like you're reading. Like Olúwa fìjà fáwọn fàmìlà agbára wà nígbà tó bá gbé nù wá that word lives in you. Ibi tí agbára láìsí nìyẹn kò ń ṣe kíkà ẹ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn bá ń gbé nù wá ní agbára wà ń bẹ́ẹ̀ kò yẹ kíkà kí wọn kà kọ́ àìní Sátánì gẹ́gẹ́ ká máa ṣe kò mọ̀ ni. Hallelujah. Ọgbà tí ọ̀rọ̀ yẹn bá ń gbé nù wá ní ìyanu àṣẹlẹ̀ kí ni mo fẹ́ ká ṣe your old picture you can get that on your phone. Tó yàtọ̀ síra wọn ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ilé tó wà ní wọn ìkíní. Hallelujah. And secondly, those scriptures that give us
You're going to fast in the morning. It's your own time. I'm going to pray at midnight. You, Abadua. And I told us what I'm going to do is that I'll come at your time. But you can go and listen to some prayer and pray at midnight. Hallelujah. Àárọ̀ rẹ àti alẹ́ rẹ yóò dùn. Àárọ̀ rẹ àti alẹ́ rẹ yóò dùn. Gbogbo tó fi tí ayé fi òru ṣe máa yé rẹ bí nígbà tí ọmọ ènìyàn sùn. Not only a physical sleeping, a spiritual one. Kò ṣe ojú oorun yẹn, oorun ẹ̀mí gbẹdọ̀ wà. When you are not fervent for the Lord, when you are not doing what you're supposed to do for the Lord, nígbà tí ọmọ èèyàn sùn, ó ní ọ̀tá rẹ̀ wá, ó sì fọ́ ipò sínú àlùkámà. So not only if it's physical sleeping, lóòótọ́ tí èèyàn bá sùn lóòótọ́, bí Sátánì ti máa ń ṣiṣẹ́ burúkú náà nìyẹn wọ̀ pé is communicating with your spirit. But you only bear me so because when you are at work, you are working, your spirit is energized. But nígbà tí èèyàn bá sùn, ní Sátánì máa ń wá láti wá bá ẹ̀mí Olúwa sọ ẹ̀mí yẹn spirit láti communicate láti ṣe ẹ̀mí yẹn ní ìjàmbá. Gbogbo ètò ọ̀tá lórí ayé rẹ yóò di asán. Gbogbo ètò ọ̀tá lórí ayé rẹ yóò di asán. Gbogbo ètò ọ̀tá lórí ayé ọmọ rẹ yóò di asán. Ẹ po orúkọ Jésù. Ohun tó ṣe pàtàkì ni pé wá jẹ́ kí àdúrà mi gbà. Ẹ po orúkọ Jésù. Ọ̀nà àbájáde mi, ọ̀nà àbáyọ mi fún rere láyé, Olúwa là. Ẹ pe orúkọ Jésù dáadáa. Olúwa Ọlọ́run alààyè. Olúwa jẹ́ kí àdúrà mi gbà. Èèyàn bá gbé èèyàn gbóyin jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí àdúrà bá gbà, ìyanu àtẹ̀lé tó lọ́wọ́ bá bọ̀. Ẹ po orúkọ Jésù. Olúwa jẹ́ kí àdúrà mi gbà. Ẹ fi ìyanu fún mi. Ọwọ́ ìkà, ọwọ́ àbínú àwọn èèyàn kò jáde kó nù ayé mi. Gbogbo wa dániló. Owó tí òun òkú tó fẹ́ kí òun òkú ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ayé mi. Olúwa jẹ́ kí àdúrà mi gbà. Ẹ pe orúkọ Jésù. Yagada babo sotori mawadagaba la zotori mesekoro boko pranda kalaba masontori makandile sontole basendele bon makandori masintori masendele sandile bon matekire boko santole masantole masabiro kabaya maketole makande ko sandile boko shaida taida magile bo santole boko tele boko sir taida ẹ porúkọ Jésù. Olúwa jẹ́ kí àdúrà mi gbà. Olúwa jẹ́ kí àdúrà mi gbà. Do bọ́ sí fún mi láyé. Ọlọ́run lánàá gbàdúrà. Jẹ́ ká àdúrà ọmọ mi gbà. Jẹ́ ká àdúrà lórí iṣẹ́ mi gbà. Jẹ́ ká àdúrà lórí ayé mi gbà. Jẹ́ ká àdúrà nínú àjò mi gbà. Lánàá gbàṣẹ. Olúwa gbọ́ àdúrà mi. Olúwa gbọ́ àdúrà mi. Olúwa gbọ́ àdúrà mi. Olúwa tẹ́tí sí ọ̀rọ̀ mi. Olúwa gbọ́ àdúrà mi. Olúwa tẹ́tí sí ọ̀rọ̀ mi. Olúwa gbọ́ àdúrà mi. Olúwa tẹ́tí sí ọ̀rọ̀ mi. Olúwa gbọ́ àdúrà mi. Olúwa tẹ́tí sí ọ̀rọ̀ mi. Olúwa gbọ́ àdúrà mi. Olúwa tẹ́tí sí ọ̀rọ̀ mi. Ẹ orúkọ Jésù. Olúwa gbọ́ àdúrà mi. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa Jésù. Ìyàkókò nù ayé mi. Gbogbo tí ọ̀nà àti yóò àti another thing we want to focus on in this prayer, the suffering in our life. Ẹgbẹ́ tó àti ń da ọ̀la àmú. Tọwọ́ ìyà yẹn dúpẹ́. Ọlọ́run ló máa ń mú ọwọ́ ìyà kúrò. Hallelujah. Certain things. Wọ́n ní ìgbà míì nǹkan mi lè ṣe naturally séyàn, but nǹkan mi tí Sátánì bá ti lọ́wọ́ sí òun náà pè ní strong holds. Nǹkan tí Sátánì bá ti dá sí kẹ́mi bá ti wọ̀ ọ́ and be strong, that's why somebody begin to struggle with it. Nǹkan mi lè dédé jáde easily. Ìyẹn lè dédé ríṣẹ́, why not take ríṣẹ́? You do the right thing, you get the job. But tí Sátánì bá ti tọwọ́ sí, àwa di strong kò ní ṣeéṣe. Wọ́n náà pè ní strong hold. Hallelujah. Sátánì bá ti lọ́wọ́ sí láyé bá ti lọ́wọ́ sí ní ẹ̀ àwa nira ṣe a máa ṣe àbọ̀tẹ́ ní iṣẹ́ ìgbà tó rọrùn fún ayé ò lọ́wọ́ sí mi láyé bá ti tọwọ́ bọ̀ nǹkan àwa di báyìí ṣe ń ṣe ìyẹn máa kí Ọlọ́run ní àdúrà ní agbára sí Ọlọ́run ṣẹ́gun ẹ orúkọ Jésù. Gbogbo tí ayé tọwọ́ bọ̀ àdúrà dání ò bá gbà yìí olórogún pàṣẹ tọwọ́ bọ̀ ni. Hallelujah. Olórogún tá a pàṣẹ tọwọ́ bọ̀ ni ó tọwọ́ bọ̀ àdúrà ẹ orúkọ Jésù. Gbogbo tí ayé tọwọ́ bọ̀ lórí ayé mi, gbogbo tí ayé tọwọ́ bọ̀ lórí iṣẹ́ mi, gbogbo tí ayé tọwọ́ bọ̀ lórí ayé àwọn ọmọ mi, yóò ẹ̀ tó fi nira tó mú ìnira wá tó dàbẹ́ pé o ò gbàdúrà tó ti gbà pé mi ò tí ì dé tó pé dàgbogbo yẹn tó wá lé koko sí ni bó ṣe ń gbà ládùúgbò ẹ̀ lé koko sí.
lógun ẹ tó nira sí lógun ẹ tó ẹ kó orúkọ gbogbo tí ayé tọwọ́ bọ̀ lórí ọ̀rọ̀ ayé mi Olúwa bàjẹ́ lónìí ó yẹ sọ́dàdúà orúkọ Jésù Ọlọ́run tó pọ̀ nípa àdágbára gbogbo tí ayé tọwọ́ bọ̀ lórí iṣẹ́ mi ní orúkọ Jésù Olúwa bàgbà náà jẹ́ ọmọlọ́run lánàá ó gbàdúrà Olúwa bàgbà náà jẹ́ 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 gbogbo tí ayé tọwọ́ bọ̀ lórí iṣẹ́ mi gbogbo tí ayé tọwọ́ bọ̀ nínú ayé àwọn ọmọ mi Olúwa bàgbà náà jẹ́ Olúwa bàgbà náà jẹ́ gbogbo ẹ̀mí kẹ́mi ní orúkọ Jésù ọkùnrin gádàrà ni ayé tọwọ́ bọ̀ ọ̀rọ̀ ẹni ó ní àwa pọ̀ we are legion ní kàbárò sáyẹn bàkítàlíà ẹ pọ orúkọ Jésù gbogbo tí ayé tọwọ́ bọ̀ ní orúkọ Jésù lórí iṣẹ́ mi Olúwa mú kó lọ́wọ́ ayé kúrò nínú ayé mi ní orúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa kò lè sí ẹni tí náà tí ò ní abẹ́ntí ò bá lépa orin láyé ta ní ayé gangan Sátánì ni gbogbo àwọn tó ń lò yóò kàn ń lo àwọn yàǹda ni Sátánì ni ọ̀tá wa èmi believe Sátánì ni ọ̀tá yẹn olóògbé ẹni ẹ wọ̀ onímọ̀mọ́ra pé báyìí tẹ́ni ẹ gan bá ti ẹ̀ lọ tó kú ọgán ogun ẹ̀ gbà ìgbẹ́ni ẹ̀ rẹ̀ tó wá lọ báyìí kí n tí wá ń ṣẹlẹ̀ náà torí Sátánì ò ṣíwọ́ ọṣẹ́ ni ngan ni ọ̀tá ènìyàn kò ṣe màmá yẹn kò ṣe dáàdì yẹn kò ṣe brọ́dà yẹn kò ṣe ìyẹn kò Sátánì gangan ló ń wọ̀ ìwọ́kẹ́ ò ní lọ ìwọ́kẹ́ ṣùgbọ́n lórúkọ Jésù ẹ̀yin ti lọ sẹ́ ayé wa ti jáde lọ́wọ́ ogun you are out in the name of Jesus lọ́wọ́ ẹ̀ka ènìyàn ayé rẹ̀ jáde ẹ pọ orúkọ Jésù abániṣe bá mi ṣe tèmi o ní kankan gbóhùn ẹkún má jẹ́ gbàgbànú àdúrà abániṣe bá mi ṣe tèmi má jẹ́ gbàgbànú àdúrà ẹ pọ orúkọ Jésù ó màkàlì màsáyà wáyé táwọn màkàlì màsáyà ẹ pọ orúkọ Jésù abániṣe bá mi ṣe tèmi lórúkọ Jésù má jẹ́ gbàgbànú àdúrà ẹ sọ fún Ọlọ́run ní orúkọ Jésù abániṣe bá mi ṣe tèmi Olúwa má jẹ́ gbàgbànú àdúrà lórúkọ Jésù abániṣe bá mi ṣe tèmi Olúwa má jẹ́ gbàgbànú àdúrà má jẹ́ gbà lásán má jẹ́ wò lásán gbàdúrà sẹ́ pé abániṣe kó bẹ́ẹ̀ ṣe tiẹ̀ lọ́dún yìí lórúkọ Jésù àṣeyọrí bá mi ṣe tèmi láṣeyọrí o má jẹ́ gbàgbànú àdúrà má jẹ́ onira fún mi má jẹ́ gbàgbànú àdúrà Ọlọ́run lanu gbàdúrà kó sọ fún Ọlọ́run nígbà gbàgbànú àdúrà Ọlọ́run ní orúkọ Jésù mi gbọ́dọ̀ gbé tèmi lásán òwò ló ní kí n ké pè ọ́ pé wàá gbọ́ pé wàá dáhùn ní orúkọ ó sì fún wọn alágbára àmì gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wẹ orúkọ ní gbogbo tí ayé bá ṣe lórí ayé mi gbogbo tó fi kọ́ Olúwa kó ṣẹ́gun fún mi mo ṣe ń gbàdúrà yìí mo rí pé ẹnìkan bẹ́ẹ̀ pé èèyàn wẹ̀ ṣùgbọ́n ohun tó fi wẹ̀ yẹn mo rí pé wọ́n mu hallelujah bẹ́ẹ̀ pé èèyàn wẹ̀ ṣùgbọ́n ohun tí èèyàn fi wẹ̀ yẹn wọ́n mú kíní yẹn wọ́n mú òun náà dẹ̀ wá lò láti ṣe nínú ayé ẹ̀ gbogbo aládùúgbò òdì atanijẹ ènìyàn mi àmọ́ bóyá that thing you review like maybe you take note pé ẹ̀yin gangan ẹ mọ̀ mo dẹ̀ kí n bá níbo ni kíní wà náà báwo àbí kí n lọ mú kíní padà ní tẹ́ pé you don't able to find it bẹ́ẹ̀ pé wọ́n mú kíní yẹn hallelujah ohun tó fi gbẹ̀ ní ìmọ̀ oríṣẹ́ ti dá pé kíní yẹn gan-an tó wá lò gbogbo ẹ tó yí àdúrà padà mọ́ ọ lọ́wọ́ lórúkọ Jésù iṣẹ́ yẹn kó bàjẹ́ lórí ayé rẹ gbogbo tó ti wẹ ògo sọnù lórúkọ Jésù kọ́lọ́run kó dá ògo padà ṣàmì dáadáa gbogbo iṣẹ́ ọ̀tá gbogbo iṣẹ́ ẹni bí lórí ayé rẹ Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ gbogbo tó kàn ọ́ lára lórúkọ táyé fi gba ògo sọnù mọ́ ọ lọ́wọ́ gbogbo tó kàn ọ́ lára ìtáyé fi gba ògo mú ayé ẹ lórúkọ Jésù ọ̀run kó dá padà gbogbo tó kàn ọ́ lára tí ayé fi gba ògo sọnù lórúkọ Jésù kọ́lọ́run kó dá padà 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 gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa mo rántí mo ṣe ń gbàdúrà máa rántí nínú àdúrà ó ṣe pé àwọn tó bá ṣe wà nínú àdúrà yìí nígbà yẹn láti kọjá bíi 10 years now or something like that àwa nínú àdúrà báyìí ni màá sọ fún wa ní kí ànìkan lọ mú iyẹ̀pẹ̀ kó gbàdúrà ṣùgbọ́n arábìnrin kan wà mẹ́ aboyún ni arábìnrin olóyún tí bá rántí dáadáa
láìpé tí bá rántí ẹ̀rí yẹn láìpé òun kó tó di ká tó wá sínú àdúrà yẹn ẹ wọ́n ti sọ fún ojú àlá náà pé lọ ṣe nǹkan báyìí o so tó bá di náà so but sometimes that's why I just allow such a thing because mi máa ń tọ́lọ́run fẹ́ ṣe pé kó lọ ṣe so we are now in that prayer now also wọ́n sọ tó jọ bẹ́ẹ̀ tó jọ mọ́ gbà nǹkan báyìí o ṣùgbọ́n arábìnrin olóyún sínú ọlọ́run mọ ohun tó ṣe inú ayé mo sọ pé after then ẹni yẹn pé bó ṣe nira tó ṣàrí kí ní ẹbí ṣá wọ́n ti ṣe díẹ̀ I don't know where the person is still here I don't know hallelujah so but certain things in our life that God be ọlọ́run yìí kò yé mi hallelujah ṣùgbọ́n gbogbo àdúrà òdì gbogbo ẹni tó bá fi nǹkan kàn ọ́ tó fi gba ògo lọ mọ́ ọ lára lórúkọ Jésù ọ̀run kò dábàdà gbogbo ohun tí ayé fi gba ògo sọnù àṣàrò ló fi gba ògo lọ́wọ́ ìsọ ẹ̀yàn fún mi lóúnjẹ oúnjẹ jẹ wọ́n fi gbé ògo ìdànù yá búra fún mi tó ògo ti sọnù mọ́ lọ́wọ́ nìyẹn àṣàrò oúnjẹ náà fi gbà á gbogbo ohun tí ayé fi gba ògo sọnù lórúkọ Jésù lójú àlá ni lójú ayé ni lórúkọ ìtàn fi gba ògo sọnù nínú ayé ẹ Olúwa kó dá ògo náà padà 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 gbogbo táyé fi gba ògo sọnù bẹ́ẹ̀ ìbọ̀wọ́ ni wọ́n lọ yẹn tó fi bọ̀ lọ́wọ́ mo sọ nípa ẹnìkan tó ní kó lọ bọ̀ lọ́wọ́ Olúwa sọ pé ẹnìkan ń bọ̀ níbi iṣẹ́ ẹ lọ́la o má gbọ́wọ́ o òun náà ti mọ̀ ẹgbẹ́ ní ẹ̀ṣẹ̀ náwó sí àìlẹ́dẹ̀ wà lóòótọ́ ló náwó sí àbáwò ní ọ̀gá àdèmọ́wọ́ sí ọ̀gá gbọ́wọ́ mo ní kó mú ọwọ́ yẹn síbẹ̀ yẹn ayé bẹ́ẹ̀ fi kan gbà sọnù lọ́wọ́ ẹ̀ ni gbogbo dáyé bẹ́ẹ̀ lò láti gbà kan sọnù ayé rẹ lónìí èyí tó ti lò lórúkọ aládùúgbò òdì lórúkọ Jésù gbogbo náà tó fi kó ẹ wọn fi búrẹ́dì kúrò lórí ọbẹ̀ jẹ lórúkọ náà fi kó tiẹ̀ jẹ lórúkọ Jésù Olúwa kó gbà Olúwa kó gbà Olúwa kó gbà Olúwa kó gbà gbogbo iṣẹ́ àwọn ẹni òkùnkùn kó bàjẹ́ gbogbo iṣẹ́ àwọn ẹni kó bàjẹ́ gbogbo orísun ogun yẹn kó parẹ́ lórúkọ Jésù gbogbo orísun ogun yẹn kó parẹ́ lórúkọ Jésù gbogbo orísun yẹn kó parẹ́ lórúkọ Jésù gbogbo orísun yẹn kó parẹ́ gbogbo ìlà tó kọ ìta ìtúkọ fún ọ lórúkọ Jésù gbogbo ọ̀là ọ̀tá every mark of enemy ní ọwọ́ rẹ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ ní orúkọ náà kó tú ìlà yẹn kọ sí ọwọ́ rẹ ìlà ire kó bọ̀ ìlà ire ọ̀tún orúkọ Jésù gbogbo ìlà òkùnkùn ní ọwọ́ rẹ kó parẹ́ mo ní kí Ọlọ́run kó túkọ 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 ẹ rí ìyanu Ọlọ́run ẹ lọ rí ògo Ọlọ́run ẹ lọ rí ẹwà Ọlọ́run ní orúkọ Jésù ẹ lọ rí ìyanu Ọlọ́run àdúrà lórúkọ Ọlọ́run kó gbọ́ ǹjẹ́ ti fẹ́ ìyanu lórúkọ Jésù mo ní kí Ọlọ́run kó ṣe fún yín mo ní kí Ọlọ́run kó ra ìgbà padà kó fún yín ní ayọ̀ tẹ́ fẹ́ kó múnú yín dùn kó daṣọ àṣírí bò yín ojú ò ní tì yín ní orúkọ Jésù gbogbo alágbá tó ní kó kú níbi rí ayé ẹ lórúkọ Jésù agbára kó bàjẹ́ ohun yẹn kó di àṣà alágbá tó ní kó kú níbi rí ayé ẹ ní orúkọ pípọ̀ wà fi bẹ́ẹ̀ lẹ̀ ni o ní orúkọ Jésù ohun yẹn kó di àṣà alágbá tó ní kó kú níbi rí ayé rẹ ní orúkọ Jésù ohun yẹn kó di àṣà alágbá tó ní kó kú níbi ayé rẹ ní orúkọ Jésù ohun yẹn kó di àṣà alágbá tó ní kó kú níbi rí ayé rẹ ní orúkọ Jésù ohun yẹn kó di àṣà ohun yẹn kó di àṣà ohun yẹn kó bàjẹ́ ètè yẹn kó bàjẹ́ ìmọ̀ yẹn kó di àṣà ẹ̀rí ti yó ẹ̀rí ti yé gbà ẹ̀rí ti yé mú ní orúkọ Jésù ẹ̀rí ti yé gbà ẹ̀rí ti yé mú májẹ̀mú Ọlọ́run kó wá sí ìmúṣẹ máyé májẹ̀mú ọ̀rọ̀ rẹ̀ 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 kó wá sí ìmúṣẹ máyé ní orúkọ Jésù ẹ bá ìyanu pàdé ẹ lọ rí ògo lò ẹ bá ìyanu pàdé ẹ lọ rí ògo lò ẹ bá ìyanu pàdé ẹ lọ rí ògo lò ẹ lọ bá ìyanu pàdé ẹ lọ rí ògo lò ní orúkọ Jésù
mo ní kí Ọlọ́run kó súre fún yín, mo ní kí Ọlọ́run kó súre fún yín, mo ní kí Ọlọ́run kó súre fún yín, kí Ọlọ́run kó sá àmì rẹ̀ sí lára, mo ní kí Ọlọ́run kó sá àmì rẹ̀ sí àmì rẹ̀ sí lára. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi. Olúwa wa ò ní ṣiṣẹ́ ṣe tàbí dáadáa. Mo gbàdúrà fún ọ, ò ní ṣiṣẹ́ ṣe. Ní orúkọ Jésù mo gbàdúrà fún ọ, ò ní ṣiṣẹ́ ṣe. Ní orúkọ Jésù mo gbàdúrà fún ọ, ò ní ṣiṣẹ́ ṣe. Ní orúkọ Jésù mo gbàdúrà fún ọ, lórúkọ Jésù ò ní ṣiṣẹ́ ṣe. Lórúkọ Jésù mo gbàdúrà fún ọ, ò ní ṣiṣẹ́ ṣe. Ní orúkọ Jésù mo sọ lẹ́ẹ̀kan sí, mo gbà ní àdúrà, ò ní ṣiṣẹ́ ṣe. Èfún ò ní mú ọ, èdè ò ní dì ọ́. Ní orúkọ Jésù àbá òkùnkùn dé asán, májẹ̀mú ọ̀tá ọ̀run yíra mi, ó yá rí àti orí ọ̀fẹ́ gbà. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Kí ẹbí ló tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹbí ló tẹ́ fẹ́ lọ́wọ́ Jésù pé Ọlọ́run tí mo fẹ́ rí, Olúwa ṣe lè fún mi, dá mi lóhùn, jẹ́ ká àdúrà mi gbà, jẹ́ kí n rí ohun rere mú nínú àgbáyé tó gbọ́ gbóhùn ẹkún. Má jẹ́ ń gbà lásán, má jẹ́ ń wá lásán. Lọ sórí sọ ayé mi túṣe fún mi, mú oríṣi kúrò kó sọ ní dùn fún mi. Olúwa ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ ká fi sọ́nù kọ̀pẹ́ àdúrà ìtẹ̀síwájú. And I told us I will try to come to and by. I love when you pray, you but when your words, I will try. If I have the strength, I will try. Whatever is okay. Ṣùgbọ́n tí n bá tá a bá gbàdúrà kó bá jẹ́ 5 minutes ní tẹ́ pé time yìí ò jẹ́ òru, kó bá jẹ́ 5 minutes yẹn ẹ̀yin kan gbàdúrà yẹn personally lóru, kó bá jẹ́ 5 minutes and you go. Ní ṣùgbọ́n mo pé time bá ní pé ẹ̀yin òru Chicago ẹ máa bọ̀, ẹ̀yin òru ó ti o. So, but I will just, but personally, personally to bad, set alarm, get back. Time you boss time, you look at it, but I will try. I can only work with 2, which is night time, and why I'm going to wait. I'm here in eastern area. It is like sometimes some people are staying 1 o'clock. No, I'm behind, so I was just going to wait till 1 4 hours, from 2 America. I wait like 12 like in one time to me, but I wait till 1. So I try to wait. So I mean I took a long, so I wait 20 minutes, 20 minutes, 20, so we pray and we go. But in Nigeria or in Europe, I will come. Me, more time different. Different. 7 o'clock. No, people buy 1 7 o'clock. 12 happy. So what is 7 lọ́dọ̀ mi ọ̀bí ẹ bá mi wo dáadáa ìgbà wọlé 12 lọ́dọ̀ yìí time will never buy. Say 5 hours dey àwọn wà ní 2 báyìí. I think should be 5. mo fẹ́ make sure so you don't miss the time. Time will wà London or Nigeria at the same time lẹ́yìn wa àwọn tí change time. I want to make sure you have time. 6 is it 5 hours different, right? 5 hours ní àbí or 6 6. Ẹ bá mi wò kíákíá mi kan. Hallelujah. Mi ti rẹ̀ tó sọ̀rọ̀. Okay 6:30. Okay 6:30. Okay ẹ ti wà ní àárọ̀. So between 6:30 now. 1. Means about Missouri. Okay, 5 hours. Okay, 5 hours. So it should be around 7. Okay, I think I saw. Should be 7. So it should be 12 your time. So what day 7 wa the one. So you come at 12. So at 7 hour. So you have to 12. So I'll pray with you even 20 minutes. So then I'll also come back again around when it's 1 again to pray with them with America. And that's my Jiba. So you are getting 2 at the same time. Hallelujah. Just believe God and trust in God. And go and look at that 2 psalms that I gave you. Go and read it. Look at it. Meditate on it. Let it sink in you. Meditate on it. And 75. Let it sink in you. Go sink. Sink in you.
And I know the Lord will give us the victory. Ìràpadà rẹ̀ yóò ṣẹlẹ̀. Owó òkun yóò sì farahàn lórí ayé rẹ̀. So you fast your time. Make sure also you fast it also in your own capacity. Everybody, you know your strength. Iṣẹ́ tó ń ṣe ó lè má gbà láàyè. Bàkan mo iṣẹ́ kan gbà tán. Hallelujah. So praise the Lord. So you know what you are doing. So you just do your best. Just make sure you set your mind. Àdúrà yóò gbà ó. Orí ọ̀fẹ́ Jésù lọ wá kí ìyanu kó ṣẹlẹ̀. Ògo Ọlọ́run dàbí ẹwà Ọlọ́run kó fara. Ọlọ́run kó daṣọ àṣírí bò yín. Ojú yín àgbà kó gbà ó. Jésù lọ wá. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Thank you for being here. See you later on in the morning. God bless you. Bye-bye. God bless you. Bye-bye. Olúwa tí yóò mẹ́yẹ sí mọ́.